Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta, oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ́mọ inú yẹn gangan ó lè ta ni kúrò níwọnú egungun ni. Ìwọ ti jẹ dùnkì àyà kéké beje lónìí o. Gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kórí ó mọ̀ fọ́n wọn wọ́rọ́wọ́. Wá mi ṣe ẹni tó lè máa dẹ́rù kúbà nítorí pé ikú kì í pẹ́ta lójú wọn. Wọ́n mi dáadáa o lè dẹ́rù kúbà mi. Ká ní pọ́n bá mọ̀ ni irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní í gbé e. Má jẹ tó àti jẹ lọ. Ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú tó tí kò gbúdọ̀ já. Ó mọ̀pọ̀ rẹ ni. Ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí? Àṣà wa ní nílẹ̀ yìí o, àṣà wa ní. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ní lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Jù báyìí náà lọ. Jù báyìí lọ. Kí la gbé fún yín? Bá ṣe ranjú. Múlẹ̀ ìwà mú tọ̀hún wá. Jẹ́jẹ́jẹ́ náà jù báyìí náà lọ. Ẹ máa jẹ́ sórí ibi dédé. Á dáradára. Àwọ̀ dẹ̀ sọ fún yẹn wojú mi. Ẹ má jẹ́ rí yín ta o. Tí n bá pàdé yín ta. Kò sí wàhálà. 250,000 ẹyẹ àdán. Á dáradára. Ẹ má jẹ́ rí. Kí ni? Tó máa nà yín wà lára yín á dáadáa ọ̀sì. Àbí kí n bu nǹkan ju ọmọ yìí ni. Borokini.
ohun tá a bá máa wí ni pé kí gbogbo owó máa kíra wa kú oríire tí ètò ìyàwó ti ń lọ lọ́wọ́ yìí ká wá fi kúnnú àdúrà ká máa tẹnu mọ́ irú oríire bẹ́ẹ̀ kò ní wọ́n lọ́dẹ nìkọ̀ọ̀kan wa irú oríire bẹ́ẹ̀ kò ní wọ́n nílùú pàkúrọ̀ wa yìí àní rí bí ńlẹ̀ yìí mọ́ ó dòkèèrè ire lójú owó rí ire lójú wa bá rí kú oríire. ẹ wo ṣe rí i gbogbo ọ̀rọ̀ oníyàwó dé yìí nǹkan ayọ̀ ni ó sì dùn mọ́ gbogbo wa nínú àmọ́ kábíyèsí ǹjẹ́ ẹ̀yin ò rò wípé yóò fẹ́ léwu díẹ̀ kẹ́ ẹ lọ rèé mú obìnrin tí kì í ṣe ọmọ ìlú wa yìí gẹ́gẹ́ bí olórí ǹjẹ́ ẹ̀yin ò rò wípé yóò fẹ́. ìyálóde ọ̀hún ọmọ àgbàlagbà máa ń sọ̀rọ̀ bí èwe ni ṣé kábíyèsí ò mọ tí wọ́n ṣe ní tán fi lọ mú ìyàwó láti ìlú kejì tán mú wá láti wá fi ṣèyàwó ṣé wọ́n mọ̀ wípé ó ní nǹkan dáadáa kan tí kábíyèsí lórí ẹ̀ ni. ìyálóde nítorí bá tẹ̀ wú kábíyèsí lè ṣe ọba bá lórí ohun gbogbo ni. lókòsí ọ̀tún yóò dáa fún yín. àṣẹ bàbá. ìyálóde. kábíyèsí o mò ń jẹ́. ẹ kú lù. ẹ ṣé. àmọ́ ọ̀rọ̀ àwọn wáyàwó àfẹ́yàwó yìí kò fi bẹ́ẹ̀ gbọ̀nràn dọ́yìn kọjá o àbí kí lẹ ní mo sọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. mo fẹ́ rí kábíyèsí. kò sáyè wọ́n ní kẹ́nìbọ̀dì mọ̀ wọlé ẹ̀ dúró síta máa wà tẹ̀lé sí. ẹ̀yin lóye ǹjẹ́ ẹ ń gbọ́ ohun tí mò ń gbọ́. sọ̀rọ̀ lọ́yàwó dí òṣèyàwó yìí. kò ṣe yẹn. àbúrò èrè ìṣẹ̀lẹ̀. ariwo ń sọ níwájú ààfin. ọ̀gá ni ọ jẹ́ òkìtì ní. kábíyèsí ẹjọ mo tọrọ gáfárà ẹ jẹ́ lọ yọjú ohun tí ń ṣẹlẹ̀. òkìtì ọ̀gá ni ọmọ báwọn fa wàhálà lójú. ẹ bá mi tẹ̀lé. kábíyèsí ó má dàbí kàn án. òkìtì. arábìnrin kan ló ń béèrè yín ta ló ń pariwo ta ló ń béèrè. àjọ kí ló ṣẹlẹ̀. mo fẹ́ rí kábíyèsí. mo fẹ́ rí kábíyèsí. fi mi sílẹ̀ fi mi sílẹ̀. ìyẹn ló fariwo kí ló dé ṣe fẹ́ já wa sínú ààfin láti wá rí kábíyèsí kí ló dé. wà mí kí ló fẹ́ rí kábíyèsí. èwo ló kan ti tiẹ̀ ń bẹ̀ kábíyèsí lèmi àtẹ́jọ́ lọ́rọ̀. ta ni eléwọ̀ anu gan èyí ti ṣe kí ló pariwo tẹ́ ń pariwo ń bì látàárọ̀. ẹ má bínú sá mo fẹ́ rí kábíyèsí. kábíyèsí ni wọlé oje kí ni wọn náà tún ń dá dúró àyín sí. ẹ má bínú lọ. ọ̀sánmọ̀ pé ilé ọlá gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ àti máa wọnúlé ẹ wà á máa lọ́kìtì kan ní àyín. ẹ má bínú. wọlé oje ẹ ní kó wọlé. wọlé jẹ́. èmi àti àjọ máa tàtàn síbi ni. ilé arábìnrin kí ni nǹkan pàtàkì tó fẹ́ bá kábíyèsí sọ. etí rẹ wà dín ní àbọ̀ ọ̀gbọ́n tí wọ́n bí ó ní. kábíyèsí ẹ má bínú pé mo já wá sáàfin láì ṣe pé ẹ ránṣẹ́ pé mi. mo ti já wá. àmọ́ ọ̀rọ̀ ló dójú ẹ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ etí kẹta ò gbọ́dọ̀ gbọ́. ọ̀rọ̀ wo nírú ẹ fẹ́ sọ títí kẹta ò gbọ́dọ̀ gbọ́ sọ wọ́n ní sọ́jẹ́. ọ̀rọ̀ kì í kú tóbi ká fọ̀ bẹ́ẹ̀ bù wí ohun tó ní wí. sọ wọ́n fẹ́ sọ́jọ́ yẹn. káfọ́ bẹ́ẹ̀ bù jẹ́ yẹn. ó létí mẹ́ta ò gbọ́dọ̀ gbọ́ etí méjìlá ní bẹ́ẹ̀ lẹ́yìn. ẹnu náà la sì fi sọ. tèmi kúkú yé mi kábíyèsí lẹ́yìn yín ẹni tó bá tún fetí gbọ́ etí yẹn máa di lẹ́sẹ̀kẹsẹ̀. etí mi ò ní di. kábíyèsí. Adùgán. kábíyèsí. kọ́kọ́ dúró ń tàn. ẹ ṣé kábíyèsí. nǹkan bẹ́ẹ̀ o. ọ̀rọ̀ èmi rẹ nìyí etí kẹta ò gbọ́dọ̀ gbọ́. àbí ẹ̀ máa bá mi gbọ́. kí a ní bẹnu igbó tí ó máa dún mọ̀ òru mọ̀ òru mọ́ a. àní kò tiẹ̀ yé mi irú ọ̀rọ̀ wo nírú rẹ fẹ́ sọ tó létí kẹta ò gbọ́dọ̀ gbọ́
tó sì jẹ́ pé nílùú pàkúrọ̀ yìí náà la wà mélòó ọ̀rọ̀ ni wọ́n ti sọ lù pàkúrọ̀ yìí tó jẹ́ pé a ti yanjú tọ́wá ní ẹ̀ ń bá gbọ́ etí rẹ̀ ó di etí tèmi ò sí lè di. ìrírò eléyìí wọn là fi dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. kí ló ṣẹlẹ̀? àwọn olè ti jà wá o. farabalẹ̀. nígbà tí mo dé mi láàárọ̀ yìí mo ṣẹ́ra àwọn òṣìṣẹ́ tó ń skátà mo wá bèrè nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní pé wọ́n ní wọ́n rọ̀bù wa lóru mọ́júmọ́. in fact mo ní sọ̀rọ̀ ìgbà níta fi ń pa èkùrọ́ àwọn olè yẹn ti mú lọ. irin yẹn. ó dẹ̀ dá lójú nǹkan tó sọ yìí. in fact nǹkan tí mo rí ni I was so surprised gan. jókòó. ọ̀rọ̀ wo ló fẹ́ rí mi fún tí o ò lè sọ ní ìṣojú àwọn olóyè. kádé pẹ́ lórí kábíyèsí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ yẹn wúwo gidi gan àmọ́ kí ni ìwúlò mi tí mi bá lè wá. kódà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa olórí tuntun tẹ́ fẹ́ yàn àtoyún tó wà nínú ẹ̀. báwo ló ṣe mọ̀ wọ́n pé olóyè lóyún. kódà ó ní mo fẹ́ ṣàlàyé fún yín àmọ́ inú máa bí yín gidi gan ẹ wò ọmọ àlè lẹ fẹ́ gbà tán. oyè ní ìdẹ ni bàbá ọmọ náà. what? oyè ní iye wo? Adogan? I don't understand. Kí ló ń sọ? Mọ irú àwọn ọ̀rọ̀ tó máa bá mi sọ o. Ṣé o mọ implication ọ̀rọ̀ tó ń sọ yìí? Kí ni àǹfààní mi tí bá parọ́ fún yín? Etí mi méjèèjì báyìí mo fi gbọ́ nígbà tí Oyèníyì àti olórí yín tó ń sọ̀rọ̀ nípa oyún náà. Wọ́n dẹ̀ fẹ́ tìlẹ̀ yín lórí. Ọ̀rọ̀ tó ń sọ yìí ó lè lídìí síkú o. Mo mọ̀ kábíyèsí, àmọ́ kí ni àǹfààní mi tí bá parọ́ fún yín? Adogan. Kábíyèsí. Má lọ. Borokini. Ń gbọ́? Ṣé lóòótọ́ ni? Òótọ́ ni kí ni? Ta ló ní oyún náà? Kábíyèsí. Kí lẹ sọ? Mo ní ta ló ní oyún náà? Àbí ṣé òótọ́ ni nǹkan tí mò ń gbọ́? Kábíyèsí, ẹ máa ní sùúrù. Pé kí nìyẹn? Mo try láti sọ fún yín. Pé? I tried telling you that. Pé bọ́dá mi ló lóyún? Dá mi lóhùn. Rárá pé kí nìyẹn? Kábíyèsí. Akọ! Àwọn ẹlẹ́yẹ kọ̀! Ayé kọ̀! Àwọn gbáwọn rìn. Etí ló fi ń gbọ́ ipò ojú rẹ̀ wà lọ́wọ́ mi. Ojú rẹ̀ ò tún fi rí nẹ̀mọ́ láyéláyé kan gbà. Wọ́n ti sí ọ wá láti Iléṣà àbíjẹ́sà tó ti wá. Mo ti pariwo mi rí kankan nu wọn ṣàánú mi. Ìyá wa ti kú láti kékeré. Kí wọ́n lọ jí. Ó ti ẹ̀gbóná lásán ni wọn ò lájẹ. Tára ilé ẹni bá lóun lóògùn púpọ̀. Èèyàn náà á sì fi yé bòun náà lẹ́sẹ̀. Lómi ìbáyìí ò pa náà. Gbé súnmọ́ kó kàárẹ̀ ẹsẹ̀ kó gbé iná àti the god is. A gba ojú tiẹ̀, a gbé fún kejì ẹ̀. Òun ò mọ̀ ríran, ṣùgbọ́n ìwọ bẹ ní òkùnkùn bìrìbìrì wọn. Mi ò rí kankan.
ṣé tó bá yẹ pé wọ́n yẹ ti ń lù mí níbi tí mo ti ń bọ̀ nìyẹn ìwọ máa rí mi wá sọ pé mo wù ẹ́. bó ṣe máa bá kò ló ṣe wà yìí. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Driver yìí dáa. Kábíyèsí, ìmọ̀ ibi tán lọ. O mọ ibi tó lọ. kúrò lọ́nà fún mi. Mom, I'm sorry. I know things haven't been so right between us. I'm sorry. It's okay. Ọmọ mi náà ló ṣe jẹ́. Ọmọ ẹni ò dé lè burú títí ká lè fẹ́kùn jẹ. So it's fine. Mom, I need a favor from you. What? What's fun? Because mo mọ̀ pé ní ìwọ̀n tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi. Yeah, true. So there's this course I'm trying to apply for online and I need cash for the registration. I don't know if you can like help me. Okay, Eloni. It's just 250,000. I would follow you back to the States in exchange for the money. Please. Listen, Jason, you don't have to do that, okay? Oh, my fine. But money left for 150,000 low because he will afford there for now. 150,000. That should do. Thank you. You're welcome. Shall make sure we won't be ever, okay? Of course. So can we eat now? After you send the money. Jason, I said I am going to give you the money. Can we eat now? Yeah, we can. Naughty boy. Oya, bọ́ sókè. Wọ́n bọ́ sókè fún mi jọ. Oya. Kọ́lẹ̀kùn yẹn. Oya níyì. Oyè níyì. Mo ní kó gbálẹ̀kùn. Bàbá Mọ̀dágbọ̀n ò sílé. Ta ni ò sílé? Gbé kiri jáde fún mi. Oyè níyì. Bàbá, ìjọba gbọ́ ẹnìkan ń bẹnu lé ń bí o. Ọjà lẹ́kùn pa. Mo ní kó. Kábíyèsí o, ẹ̀rọ o. What's happening here? Ibo ló ń kó ẹrù lọ. Ibi tó bá wù mí mo lè kó ẹrù mi lọ. Èwo ló kàn títí ẹ̀ ń bẹ̀? Èmi ṣáà ni mo lẹ́rù. Hold on, what's happening here? Kí ló ń ṣẹlẹ̀ bí báyìí now? What's the meaning of this? Má bi mí ní ìbéèrè òṣì. Nǹkan tí mo mọ̀ ni pé gbogbo nǹkan tó wà láàrin àwa méjèèjì ó ti dópin láti wákàtí lọ. Ṣùgbọ́n mi kó ní kálukú kó máa lọ ní tiwọn. Kí ni tí wọ́n gbélé tó ń sọ yìí? Ó jẹ́ ní sùúrù náà. Má dà mí lórí irú náà. Lákọ̀ọ́kọ́ bó ṣe yọjú sáàfin yẹn láti wá rí kábíyèsí láì sọ fún mi tẹ́lẹ̀. Ọ̀wọ̀ náà tún lé lẹ́yìn sí ló ń kó ẹrù kí gbogbo ẹ̀. Kí ló ṣẹlẹ̀? What's the meaning of this? Kí ni nǹkan tó wá rí kábíyèsí fún gan in the first place? Kí ni nǹkan tó gbẹ dà fún? Mo lọ kìlọ̀ fún wọn nípa ọ̀dàlẹ̀ tó pè lọ́rẹ̀. Adúnní, kí ni ìsọkúsọ tó ń sọ lẹ́nu yìí?
tí kábíyèsí bá dé a máa mọ ẹni tó ń sàn sọkúsọ. Nǹkan tí mo mọ̀ ni pé gbogbo nǹkan tẹ́ ṣe tí lè fi jóná kábíyèsí ti gbọ́ sí. What are you saying? Oyeniyi, èmi mọ̀ pé ìwọ ló ní oyún tó wà nínú Lolú. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin méjèèjì ẹ fẹ́ tì sí orí kábíyèsí. Kí ló bí? Má bí mi ní béèrè òṣì. Tí kábíyèsí bá dé fúnra wọn, wọ́n máa dáhùn gbogbo ìbéèrè. Àmọ̀ràn tí mo máa wá fún ẹ ni pé kíwọ náà kó gbogbo ẹrù ẹ kó kúrò nínú ìlú yìí. Láì jẹ́ bẹ́ẹ̀, orí ẹ̀ rèé lórí àtàn. Níranù ọ̀rẹ́ jákujàku dáradára. Officer. Kábíyèsí. Kábíyèsí, sí ò sí. Ọmọ ọba, sí ò sí nǹkan. Kò sí anything. A kàn gbọ́ information pé èèyàn kan ṣẹlẹ̀ nínú ìlú yìí. Àwọn olè ń jà káàkiri. Ó yẹ ká wá sí bíbá. Olè ń jà nínú ìlú. Ó ṣe wá di ohun tẹ́ ń wá sáàfin. Ẹ̀kọ́ dí kókó ṣe dájọ́ ń gbàdo. Ṣé ìwọ ṣàlàyé fún wọn ni? Ẹ sà, a dẹ̀ tún gbọ́ nípa olè tó rọ̀bù nínú iléeṣẹ́ wọn. So àwọn machine kankan tẹ̀ sọ̀rọ̀. Ìdí ni àwọn fi kára tán pé investigation wa. So gbogbo ilé rẹ̀ jẹ́ òkú ọkọ̀. Ẹ ń yẹ gbogbo léwu nǹkan kan. Machine sì sọnù. Ẹ wá wà fín. Bísọ̀ gbogbo ń pàrà bàbí ń pàrókò kí ṣe bí ti gíńlá. Àfi ẹ ṣe bí tẹ́kàn lè kù fìrìwọ̀ báwọn ìwọ ṣàlàyé fún wọn ni ọmọ ọba. Oyè yìí. Ẹ má pè mí. Bẹ́ẹ̀ ẹ má pè mí rárá. Kí ló dé? Ṣé fẹ́ kí n máa yẹ iṣẹ́ wọn wò ni? Ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Bẹ́ẹ̀ ni ẹjọ́ ṣiṣẹ́ wọn. Kí wọ́n ṣiṣẹ́ wọn. Ẹjọ́ ṣiṣẹ́ wọn. Kí wọ́n wọnú ààfin. Ẹ wo mi ò pè é wá láti wá ro ẹjọ́. Ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ ẹjọ́. Kábíyèsí wọn ni wọ́n ṣe dáàfin. Kábíyèsí, ẹ fún wa ní permission, a fẹ́ check gbogbo room tó wà níbí báyìí. Gbogbo inú ilé. Yes. Gbogbo àfẹ́. Ẹ yẹ gbogbo inú yàrá tẹ́ ẹ bá lè yẹ ẹ yẹ gbogbo ẹ wò. Ifo palace ga máa yẹ palace náà wò. Let's go. Kí wọ́n yẹ gbogbo ẹ wò. Kábíyèsí. Kí wọ́n yẹ gbogbo ẹ wò. Ẹ yẹ wò. Tá a bá ṣe tó à ń bọ̀ lọ́dọ̀ tiwọn náà, wọn ò lọ́bì kankan. Ẹ wo ẹni tí ọba sí ẹ̀gbọ́n rẹ̀ ó kọ́ rántí kọ́ bá búrò rẹ̀ ní lọ́wọ́ o. Kí ló ṣẹlẹ̀? Kí ló rò pé ò ń ṣe? Tí mo ṣe bí báwo? Kí ló jọ pé mo ṣe lójú ẹ̀? Kí ni? Ó ṣòro. Àwọn ọlọ́pàá gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn. Yes, ó gbọ́dọ̀ wádìí ọ̀rọ̀ ẹ̀sùn olè jíjà tó wà lẹ̀ jọ ṣiṣẹ́ wọn. Ló fi wá sáàfin. Jọ̀ṣọ́ máa ń jókòó ronú nǹkan tó máa ń ṣe ṣá. Yes, àbí irú owó òṣìwò ló ń ṣe é tó fi rò nǹkan tó ń ṣe. Mi ò ní làákàyè ni. Yes. Lẹ́nu ẹ̀. Good. Ojú èmi àti ẹ ló máa ṣe. Bí a mo ní làákàyè àbí mi. Ṣó ti bọ́? Borokini. What's going on here? Kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣe? Oh, that mo kàn arrange àwọn aṣọ mi náà ni, you know, to just keep things in shape. You're arranging them in the bag? Yeah, kinda. Kí ló ń ṣe Jesse? And then with your hair packed like this. Kí ló ń ṣẹlẹ̀ gan? Kí ló ń ṣẹlẹ̀? I'm fine, perfectly alright. You can't tell me you are fine. O ń kaṣọ sínú bag o. O ṣe irun bí irun àwọn oní whatever. I don't understand. O kò kò mọ ojú. O ṣe gbogbo ẹ̀. Kí ló ṣẹlẹ̀? What is it that you're not telling me? Mo kàn ṣe general cleaning, you know, arrange stuff, my shoes and everything. Okay. Ìgbà mi pàápàá ìwọ nìkan lọ̀rọ̀ ẹ yìí. Mo wá sọ fún ẹ pé oúnjẹ ti ready. Oh, okay. Kí lẹ fẹ́? Má worry tó bá débẹ̀ wá rí nǹkan tí mo sì.
Trust ìwọ ọmọdé. No, mo kàn arrange, that's all. That's all. Ṣé àmà kò bá mi? Èló ló wà ńbẹ̀? 200,000. Kí ló ń fi mí pè náà? Padà sílé kó lọ bá òbí ẹ̀ tó bá fẹ́ kó fojú sunkún ẹ̀. Mi ò lè fún ẹ ní nǹkan tó fẹ́ torí kò sí nǹkan tó pẹ́ mi àti Emeka papọ̀. Ejò sá, ejò, ẹ kò bá mi ṣe, I will do anything, please. He killed my father. Emeka ló pa bàbá mi. Abẹ́ ṣe, o lè máa lọ. Okay, but màá ní láti tẹ̀lé yín so that màá lè confirm bí a ti kú or not. Máa lọ, tó bá tásìkò máa yẹ kó mọ̀. Ẹ máa bá mi ṣe. Kábíyèsí, báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹrù tí àwọn ọlọ́pàá bá láàfin
ayé ṣòro ẹni àníkókínì lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́ àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gbà ní ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu Borokini. ò ń gbọ́n àbí ò ń gbọ́n bí bàbá ẹ ṣe ń gbọ́n nìyẹn kó tó di pé mo pín wẹ́lẹ́wẹ́lẹ́ kí tó ṣàyàmàyàmà fi ẹran ẹ ṣe sára. Let her walk away. Má jẹ́ kí n bínú sí ẹ o. Tí bá débẹ̀ yẹn o ní like ẹ. Tí bá débẹ̀ yẹn you will not like what I will do to you because even èmi ẹ̀rù ti bà mí already what I am going to do to you. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. mo ráyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú.